الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول المصنف رحمه الله: باب الصيد والذبائح. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: من اتخذ كلبا إلا كلب ماشية أو صيد أو زرع انتقص من أجره كل يوم قيراط. متفق عليه. وعن عدي بن حاتم رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا أرسلت كلبك فاذكر اسم الله عليه، فإن أمسك عليك فأدركته حيا فاذبحه، وإن أدركته قد قتل ولم يأكل منه فكل، وإن وجدت مع كلبك كلبا غيره فقد قتل فلا تأكل، فإنك لا تدري أيهما قتل، وإن رميت بسهمك فاذكر اسم الله تعالى، وجدته غريقا في الماء فلا تأكل. متفق عليه. وهذا لفظ مسلم. àwọn ẹgbàá wáyé wọn wá lábẹ́ abala tó ní í ṣe pẹ̀lú ṣíṣe ọdẹ àti dídú àwọn ẹran. kò sí tàbí ṣùgbọ́n Olúwa Ẹlẹ́dàá wa ṣe ká dẹ ọdẹ, ká ṣọdẹ àwọn ẹranko nínú igbó, ó ṣe lẹ́tọ̀ọ́. àwọn àyà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó wá nínú Al-Qur'an tí Allah Azza wa Jal tó fi tọ́ka sí bó ti ṣe tọ́ kéèyàn ó ṣe ọdẹ ẹranko. Olúwa ní: yā ayyuhal ladhīna āmanū la yabluwannakum Allāhu bi shay'in mina as-sayd tanāluhu. a ó ṣe ní rọrùn fún yín láti rí mú pẹ̀lú ọwọ́, a tún ṣe ní rọrùn fún yín láti rí pa pẹ̀lú ọfà tẹ́ bá ta. ẹ mọ̀ pé àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ ọdẹ ọ̀hún, àwọn ni wọ́n lè ròyìn bó ti ṣe rọrùn àti bó ti ṣe ṣòro láti rí ọdẹ ẹran ṣe. irú wàhálà, ìpọ́njú tí wọ́n máa bá pàdé lójú ọ̀nà àti fẹ́ ṣọdẹ ẹran, àwọn nìkan ló yé. Olúwa Ẹlẹ́dàá wa sì ṣe ká ṣọdẹ àwọn ẹran orí ọ̀dàn, ó ṣe léèwọ̀ fún gbogbo ẹni tó bá ti gbé ihram. gbogbo ẹni tó bá ti gbé ihram kó ń fẹ́ ṣe hajj tàbí ó ń fẹ́ ṣe umrah, èèwọ̀ ni kó ṣe ọdẹ ẹranko orí ọ̀dàn. bákan náà ẹni tó bá wà nínú haram, àwọn ààyè jẹ́ ìtọ́ níbòmíì léèwọ̀ níbẹ̀. nínú tó jẹ́ èèwọ̀ àwọn ààyè àbọ̀wọ̀ yìí wọ́n ní ká máa ṣọdẹ àwọn ẹranko tó bá wà ńbẹ̀. Olúwa wa ní lásìkò tẹ́yin bá wà nínú aṣọ ihram, tẹ́tí gbé ihram pé fẹ́ ṣe hajj àbẹ́ fẹ́ ṣe umrah, àbí nígbà tẹ́tí wà nínú haram tí ò ti tọ́ pé kẹ́ ẹ ṣọdẹ, Olúwa ní mo búra dẹ wọn ó dúró, wọn farabalẹ̀ níwájú yín, wọn ò ní jẹ́ ẹni tó fẹ́ sá fún yín. ẹranko tó ṣe pé wàhálà kékeré kọ́lẹ́sì kẹ́ tó rọ́dẹ rẹ̀ sí yóò dúró níbi tẹ́ wà, bí ehoro, bí agbọ̀nrín, bí àgbámúrere, bí èkìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹranko kò ní sá, débi pé tẹ́ bá gbìyànjú láti fọwọ́ mú kò ní họ. Olúwa fẹ́ dán yín wò ní alẹ́ gbọ́dọ̀ ṣọdẹ ẹranko tẹ́ wàá ṣọdẹ rẹ̀ dúró. èèyàn á sọ pé ńgbà tẹ́ gọ̀ tẹ́ máa wòran ni ọ̀fẹ́ dáràn sàǹsàn, nítorí pé tó bá fi lè ṣọdẹ ẹranko kò tí ìwọ ni kò jẹ́ ọ̀ràn àyàn ni lórí rẹ̀ kò sàn ìtàn.
gbogbo ẹranko kọ̀ọ̀kan pẹ̀lú irú ẹranko tó fi ṣe ìtanràn rẹ̀. Àwọn olùmọ̀ méjì nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn ni ó pé gbogbo tó fi ṣe ìtanràn rẹ̀. Torí ẹ̀ ká ṣọ́ra wa ká má ṣe dán wò lásìkò tá a ti gbé ihram pa fẹ́ ṣe hajj tàbí umrah a gbọ́dọ̀ ṣọdẹ ẹranko orí ọ̀dàn. Lásìkò tá a wà nínú haram ní ààyè tá a ti gbọ́dọ̀ ṣọdẹ ò gbọ́dọ̀ ṣọdẹ ń bẹ̀. Akramakumullah, ẹ̀yin tẹ́ ti lọ sí hajj rí àbẹ́yìn tẹ́ ti lọ sí umrah rí ẹ rí i pé ní Mẹ́kà àwọn ẹyẹlé wọ́n máa sábà pọ̀ nítòsí mọ́sálásí Mẹ́kà àbọ̀wọ̀. tó bá ti jáde kúrò nínú al-Masjid al-Haram tó jáde wá síta ó rí táwọn ẹyẹlé wọ́n ya múra. àwọn ẹyẹlé yìí ó rí nínú àwọn èèyàn ẹni tó lọ fowó tó fi ra alikama tó dálẹ̀ fún wa pé kí wọ́n máa jẹ. torí ẹ̀ àwọn ẹranko ara àwọn ẹranko tẹ́ gbọ́dọ̀ ṣọdẹ rẹ̀ ni o. kódà èèwọ̀ ni kó dẹ́rù bà wọ́n, o gbọ́dọ̀ dẹ́rù bà wọ́n tí wọ́n fi sá, ó tiẹ̀ gbọ́dọ̀ họjú mọ́ wọn. àwọn ọbẹ ẹranko ni ẹranko tí bá ti ń bẹ nínú haram ọbẹ ẹranko ni o gbọ́dọ̀ họjú mọ́ wọn dèpò kó lé wọn sáré, dèpò kó ṣẹ̀rù bà wọn, á ń bọ̀sibọ̀si kó gbìyànjú ipò ọ̀fẹ́ ṣọdẹ wọn o gbọ́dọ̀ dán o. nítawà wá nílò ń bí òun náà ni ọ̀rọ̀ Allah tó ní la yabluwannakumullahu bi shay'in minas sayd. mo búra bí Allah ó dán yín wò pẹ̀lú nǹkan kan nínú àwọn ẹranko tẹ́ ń ṣọdẹ rẹ̀. Olúwa ṣe ká ṣọdẹ ẹranko lẹ́tọ̀ọ́, ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam a kì í ṣọdẹ ẹranko nítorí pé a bá fẹ́ pa wọ́n, a fẹ́ dín wọn kù, a fẹ́ ṣe wọ́n lọ́ṣẹ́. a ní nǹkan kan tá a fẹ́ fi ẹranko yìí ṣe, a kàn fẹ́ pa wọ́n ni. Islam ò faramọ́. ó fẹ́ jẹ, ó fẹ́ tà, kí ló wá fẹ́ fi ṣe tó fi fẹ́ pa? tí wọ́n sílẹ̀ káwọn náà máa ṣayé wọn. wọ́n tó bá kọ́ fẹ́ jẹ ni kò sí nǹkan tó burú ń bẹ̀. ó fẹ́ pa kó ta kó fowó rẹ̀ kó fi gbọ́ bùkátà rẹ̀ kò sí tó burú ń bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. torí ẹ̀ ká ní ìfura o. Islam kò gbà pé kọkàn lọ́ máa pẹ́ràn ló kọ pé ó fẹ́ fi hàn àwọn èèyàn bọ́wọ̀ rẹ̀ ti ṣe dẹ́. rárá Islam kò fara mọ́. yóò jẹ́ pé bóyá ó fẹ́ jẹ bóyá ó fẹ́ tà kó fowó rẹ̀ kó fi gbọ́ bùkátà rẹ̀. àwọn ẹran tó sì máa pa ọ gbọ́dọ̀ kíyèsí ẹran tó Olúwa ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ kìí ṣe tí ò ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́. bí kọ́ ló máa pẹ́kùn, kọ́ ọ máa pa àmọ̀tẹ́kùn, kọ́ ọ máa pa ìkookò, kọ́ ọ máa pẹ́kùn, kọ́ ọ máa pa kìnìún, kọ́ ọ máa pa kọ̀lọ̀kọ̀lọ̀. gbogbo àwọn ẹranko yìí kò tọ́ pé ká jẹ. àyàfi àmọ̀tẹ́kùn, oríṣi kan nínú oríṣi méjèèjì tí ń bẹ nínú àmọ̀tẹ́kùn èyí tí máa jẹ koríko. wọ́n ní àmọ̀tẹ́kùn kan wà jẹ́ pé koríko lòún máa ń jẹ. Olúwa ṣe jíjẹ tiẹ̀ lẹ́tọ̀ọ́. àmọ̀tẹ́kùn oríṣi kejì òun lè tí máa jẹran, jíjẹ tiẹ̀ ìwọ ni o. àyà kejì tó tún tọ́ka sí pé a lè ṣọdẹ, Olúwa gbà ká ṣọdẹ, òun náà ni ọ̀rọ̀ Allah tó ní wa ma 'allamtum minal jawarihi mukallabin. àti gbogbo nǹkan tí ẹ kọ́ lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹranko tẹ́ ń fi ń dọdẹ, àwọn ẹranko tẹ́ ń fi ń dọdẹ bí ajá, bí àṣà tẹ́ ẹ máa fi ṣọdẹ. nǹkan tí wọ́n bá yín pa tán bá yín ṣọdẹ rẹ̀, Olúwa la ṣe lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ. Olúwa la ṣe lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ. tàbá wá wò a ó rí i pé a lè ṣọdẹ pẹ̀lú ẹranko bí ajá, ẹranko bí ẹyẹ àṣá. àwọn ẹni tó ṣe kí wọ́n máa ń gbọ́ ẹ̀kọ́ tá a bá kọ́ wọn lẹ́kọ̀ọ́, wọ́n á sì máa ń ṣe àmúlò ẹ̀kọ́ tá a kọ́ wọn. òun náà lẹ́ranko tá a bá sọ fún pé lé ẹran mú, yọ lọ láti lé mú. tá a bá sọ fún pé kó dúró kó má lè má, yọ dẹ́yìn lẹ́yìn rẹ̀. òun náà sì lẹ́ranko tó ṣe pé
tó bá fi lè sí ọdẹ ẹran yóò ṣe fọlọ́wọ́ rẹ̀ tó túlẹ̀ pé kó lè mú ni kìí ṣe pé yóò ṣọdẹ rẹ̀ fúnra rẹ̀. ìyẹn ni pé tẹ́ bá padà rí ipò ti ṣọdẹ ẹran ẹ̀ ní ká má bi títí ń jẹ ẹran tó bá yín ṣọdẹ rẹ̀ kò ní jẹ ẹran tó bá yín ṣọdẹ rẹ̀. eléyìí òun náà lẹ́ranko tá a kọ́ lẹ́kọ̀ọ́ tó sì ń bá ní ṣọdẹ ẹran. àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní yàtọ̀ sí ajá tí ẹranko kan tún wà tá a tún lè kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ bá ní ṣọdẹ tí ó sì máa bá ní ṣọdẹ bí ẹkùn bí kìnìún bí ìkookò. ǹjẹ́ a lè kọ́ àwọn náà lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá a ti ṣe kọ́ ajá lẹ́kọ̀ọ́ tí ń bá ní ṣọdẹ. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé kìnìún ìkookò ẹkùn àwọn náà bá gbọ́ ẹ̀kọ́ tó ṣe pé irú ètò àmọ́ kwájá tájá fi bá ní ṣọdẹ tí ó ṣọdẹ fọlọ́wọ́ rẹ̀ tí ò ní ṣe fúnra rẹ̀ òun náà bá gbọ́rú ẹ̀kọ́ yun kò sí nǹkan tó burú ń bẹ̀. ṣùgbọ́n ẹranko bí ẹkùn ẹranko bí kìnìún ẹranko bí ìkookò wọn yìí báyàn dọ́rẹ̀ẹ́ o wọn ò sí nínú ẹranko eléyìí tó ṣe pé a dá pé kí wọ́n máa gbé láàrin èèyàn. wọn ò mọ ojú olówó wọn débi kọjọ́ kan má burú kí wọ́n padà fi olówó wọn sí oúnjẹ o. torí ẹ rí i pé àwọn ẹni tó máa ń firú àwọn ẹranko báyẹn tó máa ń pa àwọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ti gbọ́ ẹ̀kọ́ àfàìmọ̀ kó má jẹ́ pé irú ẹranko náà ni wọ́n padà pa wọ́n jẹ́ńjọ́ kan. bẹ́ẹ̀ náà làwọn ẹni tẹ́rì tó ń fejò ṣeré ọ̀pọ̀lọpọ̀ gbà ọwọ́ àwọn ejò yẹn ni kú wọ́n ti máa ń wáyé. Islam kò fara mọ́ kíyàn máa fi nǹkan tó léwu kíyàn máa fi ṣàwàdà kíyàn máa fi ṣeré. gbogbo ohun tí ó bá ti ṣe ọ́ léṣe gbogbo ohun tí ó bá ti bà tiẹ̀ jẹ́ Islam ò gbà pé irú nǹkan yun kọjá pé náà lọ́wọ́ á nì tó máa fi ṣeré tó máa fi wá ewu àtàbúrú fúnra ara rẹ̀ kò tọ́ o. nítorí pé èèyàn nǹkan tí ó ṣe láǹfààní ni máa ń wá kìí ṣe nǹkan tó ṣe pé yóò ṣe léṣe yóò hàn léèmà. tó bá wá yẹ̀ lẹ́ranko bẹ́ẹ̀ ni ẹranko mìíràn tó wà tá a máa fi ṣọdẹ bí àṣà tí wọ́n bá fi lè kọ́ àṣà oríṣi àṣà kan wà tọ́kí tó máa kọ́ lẹ́kọ̀ọ́ bí ó ṣe máa ṣọdẹ tó bá ti rí ẹranko tó ń fẹ́ kó mú tó bá ti fi hàn tán túlẹ̀ ẹ rí i pé yọ lọ mú wa. irú àṣà bẹ́ẹ̀ a lè fi ṣọdẹ. nǹkan oríṣi kejì yàtọ̀ sí ẹranko tá a máa fi ṣọdẹ òun náà ni al-muhaddad àwọn nǹkan tó ṣe pé ó mú bí ọ̀bẹ bí àdá bí idà bí ọ̀kọ̀ bí ọfà gbogbo àwọn eléyìí a lè fi wọn ṣọdẹ nítorí pé tá a bá fọ̀kan nínú wọn tá a bá fi gún ẹranko mímú rẹ̀ ni ó fi pa ẹranko bí ọ̀bẹ àdá idà bẹ́ẹ̀ ni mímú rẹ̀ ni ó fi pa ẹranko. bẹ́ẹ̀ ni ọfà tá a bá ta ẹranko lọ́fà mímú ẹnu rẹ̀ ṣóńṣó eléyìí tí irin wà ẹnu ọfà òun náà ni ó fi pa ẹranko. bẹ́ẹ̀ náà ni ọ̀kọ̀ tá a bá mú ọ̀kọ̀ tá a bá sọ́lu ẹran ẹ rí i pé mímú rẹ̀ òun ni ó gun ẹranko tí ó fi ṣekú pa. gbogbo nǹkan tó bá jẹ́ pé mímú rẹ̀ ló máa fi ń pa nǹkan ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ká fi dọdẹ. ṣùgbọ́n ǹjẹ́ bẹ́ẹ̀ náà ni ọta àbán rí? ṣé mímú ọta àbán ló fi máa ń pa nǹkan ni àbí wíwúwo rẹ̀? nítorí dájú lẹ́yìn ìwádìí òun náà ni pé mímú ọta àbán ni ló fi máa ń pa nǹkan. gbogbo ọta àbán tó bá yẹ ní irú àwọn ìbọn táyé john ìbọn sakabula tó ṣe pé àti ẹ̀tù àti àhàyá òun ni wọ́n fi kí ìbọn. àwọn ìbọn táyé ìsìn tó ń jẹ́ àwọn ìbọn kò dúró gbẹ́jọ́ tó bá worú àwọn ọta àbọn eléyìí tó wà nínú wa ó rí i pé gbogbo ọta àbọn máa ń ní ẹnu ṣóńṣó rẹ̀ tí wọ́n bá ti lè yìn iná ni ó fi jáde ṣóńṣó ni ó fi lọ gún nǹkan. tó eléyìí náà ti di muhaddad nǹkan tí ń pa nǹkan pẹ̀lú mímú rẹ̀ torí rẹ̀ tá a bá fìbọn pa nǹkan náà ọ̀tọ̀. bákan náà sálẹ pẹ ẹranko pẹ̀lú al-muthaqqal
al-muthaqqal onáà ní nǹkan tó ṣe pé wúwúwo rẹ̀ ńlá fífi pa ẹranko bí kẹ́ mú pọ̀pá kẹ́ máa nà mẹ́ranko kẹ́ máa nà mẹ́ranko kẹ́ máa nà mẹ́ranko wíwúwo ọ̀pá ọ̀hún ìní ọ̀pá ẹranko àbí ká rí pé ẹranko onílọ́nlẹ̀ yìí káwọn wá gbé òkúta ńlá rí gidi ká sọ́ọ̀lù òkúta tá a sọ́ọ̀lù wá pa tá a lè jẹ́ àbá a lè jẹ́ khilafun bayna al-fuqaha ẹlẹ́kẹta yìí ìyapọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ tá a lè pa ẹranko pẹ̀lú nǹkan tó wúwo kò sí ìyapọ̀ ẹnu láàrin wọn pa a lè fi ẹranko a lè fi ṣọdẹ ẹranko a sì lè fi nǹkan tó mú a lè fi ṣọdẹ ẹranko ṣùgbọ́n tá a lè fi nǹkan tó wúwo a lè gbèlú ẹranko kó ṣubú pa pẹ̀lú wúwo rẹ̀ ìyapọ̀ ẹnu wà láàrin àwọn fuqaha ẹgbẹ́ wa lákòókò lábẹ́ òfin ṣẹ̀ríà Islam gbà pé gbogbo ẹni tó bá ní bùkátà láti ṣọdẹ ẹranko kó lọ ṣọdẹ ẹranko kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n yóò sọ àwọn òfin àwọn ìlànà tá a ti wí ṣáájú yẹn ọ̀kan ní lọ pa ẹranko nítorí kálíbà àmọ́ bọ́wọ́ rẹ ti ṣe dẹ́ tó kó lọ sí púpọ̀ àwọn ẹranko láì nídìí eléyìí Islam kò fara mọ́ báyọ̀ lo bùkátà láti jẹran bóyá oṣù bùkátà láti jẹ pé ẹranko tó o bá pa ọ́n o fẹ́ tà kó lè bá mówó rẹ̀ kó fi bọ́ bùkátà rẹ̀ wáyé o tó bá wá ṣọdẹ kọ́dọ̀ ọba àmọ́ fi ṣe ọdẹ ṣiṣẹ́ kò bùkátà kọjọ́ mọ Ògún lábẹ́ òfin ṣẹ̀ríà wípé torí pé o fẹ́ máa ṣiṣẹ́ ọdẹ ọgbọ́dọ̀ jọ ọmọ lẹ́yìn Ògún báwò kí lè lẹ́yìn ní í ṣe pẹ̀lú ọdẹ nítorí pé nínú àṣà àti ṣe àwọn Yorùbá àwọn ẹni tí bá ń ṣọdẹ wọ́n sọ wípé Ògún làwọn máa bọ nítorí pé Ògún oní ó jẹ́ kí ọwọ́ àwọn máa dẹ Ògún ni ó máa wọlé dọdẹ Ògún ni ó sọ ọdẹ lọ oní ó sọ ọdẹ bọ̀ Ògún báwò torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá fura mà wípé ẹranko gbẹ eléyìí tó fẹ́ rà yìí ẹni tó pa wá ológun ni ọgbọ́dọ̀ jẹ ó tiẹ̀ gbọ́dọ̀ rà nítorí pé ológun kìí ṣe mùsùlùmí ó rí àwọn òfin tọrọ mẹranko tó lè jẹ tó bá jẹ ẹranko gbẹni kò gbọ́dọ̀ jẹ káfìrí ńlọlọ ṣọdẹ rẹ̀ tó yàtọ̀ sí ọ̀kan nínú àwọn ahlul kitab gan tó bá kó ńlọ ṣọdẹ ẹranko òfin tún dé tiẹ̀ náà tó bá ti lè yapa sófin yẹn àní jẹ ẹranko tó bá ṣọdẹ rẹ̀ torí ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọdẹ tẹ́ ì ṣe mùsùlùmí tó wá gbé ọ̀yà tó gbé pààyàn tó gbé ehoro tó fà létí tó pa àgbọ̀nrín tó ń tihó rẹ̀ lórí sárasára tó wá gbé pàn tó ń gbé bọ́ wánú gbòòrò tó ní kí wọ́n rà lọ́dọ̀ rẹ̀ a sì ti mọ̀ pé ológun ni ọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ rà o mùsùlùmí ò sì gbọ́dọ̀ jẹ ìjẹkújẹ nù ẹ̀yin tẹ́ máa jẹ ẹran àgbẹ̀ nílé oúnjẹ tó ṣe pé tó o bá ti jẹ ẹran àgbẹ̀ ò tí gbádùn olùwàmọ́jọ jẹkújẹkújẹ lọ ń jẹ ta lẹni tó ṣọdẹ rẹ̀ báwo ni wọ́n ti ṣe pa tẹni tó ṣe pé tó bá ṣọdẹ ẹran ọ̀tọ̀ sí wa ká jẹ lọ ṣọdẹ rẹ̀ abẹni tó ṣe pé tó bá ṣọdẹ ẹran kò ní tọ́ sí wa ká jẹ lọ ṣọdẹ rẹ̀ tó ń ṣèwádìí gbogbo eléyìí àbí kíkọ́ ọkàn tí máa kán sí wọn lẹ́nu òun náà ní nǹkan tó jà lọ́dọ̀ rẹ̀ kí è sára. akramakumullah lábẹ́ òfin ṣẹ̀ríà yìí tún ṣe gbogbo ẹranko eléyìí tí wọ́n bá ṣọdẹ rẹ̀ kódà kó jẹ́ mùsùlùmí iná lọ ṣọdẹ rẹ̀ kó tẹ̀lé àwọn àlànà àti àwọn àlàkalẹ̀ eléyìí tẹ́sí Islam mú wa kì í ṣe gbogbo wọn náà ní tó bá ṣọdẹ ńlọtọ́ sí wa ká jẹ. bàbá ọdẹ mùsùlùmí ni kódà ìmáàmù ní pẹ̀lú ọ̀pá ẹran ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríà kìí ṣológun ṣùgbọ́n gbà tí ó pa ẹran yìí báyìí ọ̀bọ ló pa wálé àáyá ló pa wálé ọ̀pá ẹranko tó pa yìí ó jẹ́ ìkookò ọ̀pá ẹran tó pa yìí ó jẹ́ kìnìún ọ̀pá ẹran tó pa yìí jẹ́ erin ọ̀pá ẹran tó pa yìí ó jẹ́ ẹkùn gbogbo àwọn ẹranko tó lù àṣẹ jíjẹ rẹ̀ léèwọ̀ kò tọ́ sí ọ pípé kọ ra á ń bọ̀sibọ́sì pọ̀ jẹ. nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì sọ fún wa wípé a ò gbọ́dọ̀ jẹ kullu dhi nabin mina as-sibaa'
wa kullu dhi mikhlabin min at-tayr gbogbo ẹranko abìjà tó ní eyín ọ̀gán gbogbo ẹranko abìjà tó ní eyín ọ̀gán ẹ gbọ́dọ̀ jẹ. bákan náà gbogbo ẹyẹ eléyìí tó ṣe pé ó ní èkíkáná tí máa fi ṣọdẹ ẹ gbọ́dọ̀ jẹ. eléyìí tó túmọ̀ sí pé erin a gbọ́dọ̀ jẹ nítorí pé erin ẹranko ni tó ní eyín ọ̀gán eyín rẹ̀ tẹ́ rí yun òun náà ni wọ́n ń pè ní náàbẹ̀ eyín ọ̀gán nù ẹ gbọ́dọ̀ jẹ erin. wọ́n á sọ pé oríṣiríṣi ọ̀bẹ láàrin jọ kó erin lọ́dọ̀ àwọn atani kọ̀tọ́kọ bá wọn jẹ ńbẹ̀ kọ̀tọ́kọ bá wọn jẹ níbẹ̀. bákan náà gbogbo àwọn ẹranko abìjà tí wọ́n ní eyín ọ̀gán kìnìún nínú tọ́sọ kìnìún dẹ̀rù jẹ̀jẹ̀ òun náà lè eyín ọ̀gán ẹ rí eyín ọ̀gán lókè ẹ tún rí nísàlẹ̀. tí kìnìún bá fẹ́ fi yọ dípò mà ní kìnìún òun mà kọjá ẹni tó lè fojú di òun ló láàjù apẹran láì lọ́bẹ̀ yọ yọ eyín ẹ síta ni yọ wá fi hàn pé look at this. bẹ́ẹ̀ náà ni ẹkùn tó eyín àwọn èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ òun eléyìí tó gùn sọ̀nsọ̀n nísàlẹ̀ àti lókè òun lè yín ọ̀gàn gbogbo ẹranko tó bá ti ní ọ̀tọ́ka jẹ. bẹ́ẹ̀ náà ni kòkò bẹ́ẹ̀ náà lọ̀bọ bẹ́ẹ̀ náà ni kọ̀lọ̀kọ̀lọ̀ òun náà nírú eyín yìí kọ̀tọ́ka jẹ wọn kọ̀tọ́ka jẹ wọn. kódà tẹ́ bá wo olóńgbò ẹ rí i pé olóńgìní òun náà jọ kìnìún òun gan alára léyìn ọ̀gán èèwọ̀ ní ká jẹ olóńgbò gbogbo ohun tó ló bá ṣiṣẹ́ léèwọ̀ pé ká jẹ a ò gbọ́dọ̀ rà a ò gbọ́dọ̀ ta. nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam inna allaha idha harrama shay'an harrama thamanahu dájú allah tó bá ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà ńkọ́ èèwọ̀ ni. láwọn ọjà wa àtọjà gbèríko àtọjà núùlù ẹ rí láwọn ọjọ́ ọjà àwọn kan kó àwọn olóńgìní wá sọ́jà nínú apẹ̀rẹ̀ tí wọ́n máa pa wọn wá tà kọtọkọ ra kò sì tọkọ tà nítorí pé gbogbo nǹkan bá ti ní kọtọkọ ra a jẹ́ pé kọtọkí àtà a gbọ́dọ̀ rolóńgbò a gbọ́dọ̀ rolóńgìní kọtọ lábẹ́ òfin ṣẹríà. ìwọ́n wá jẹ́ bàbá ọdẹ oníṣẹ́ ọdẹ lọ́ọ̀yàn láàyò bọ́jú ológun náà ni ọ́ ẹ̀rí tí wọ́n máa sọ pé wọ́n gbé bàbá ọdẹ wá lórí rédíò wọ́n á ń bi léèrè pé bàbá irú ẹranko wo lẹ̀ tí ì jẹ rí ó ní kò sí àwọn kò ń jẹkújẹ lábẹ́ òfin ṣẹríà nítorí pé tí wọ́n bá ní gbogbo ẹranko ló ti jẹ rí àwọn òṣèwájọ́ ń jẹkújẹ ẹ wá dúró ẹranko tá a ti tò kalẹ̀ pé kọ̀tọ́ka jẹ ajẹ́pọ̀ jẹkùn rí ọjẹ́ kìnìún rí ọjẹ́ kókò rí ọjẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ rí ọjẹ́ ọ̀bọ rí ọjẹ́ gòrílà rí ìjẹkújẹ ló ń jẹ yẹn torí pé Olúwa ṣe léèwọ̀ gbogbo ẹranko tó Olúwa bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ńkọ́ a gbọ́dọ̀ jẹ. kò sí nǹkan tó burú kó jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ gbó ẹṣin inú gbó àtẹṣin ilé òun tọ́ kò sì sí tó burú kó jẹ ọ̀ní ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹríà ọ̀ní tí máa léyìn tọ́pọ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹríà àmọ́ kò tọ́kọ jọpọlọ Yorùbá máa dásà pé táwọn bá jọpọlọ káwọn jẹ ètò lẹ́yìn àwọn náà kàn ń dásà ni o ọjọpọlọ bá o ẹran kúnlé ayé lóríṣiríṣi ọpọlọ ni wọn wá ń wáká kò tọ́ka jọpọlọ. nínú àdéhìí ẹnìkan jẹ́ dókítà olùtọ́jú aláàrẹ̀ wọ́n wá fẹ́ po oògùn kan pọ̀ wọ́n fẹ́ wá lo ọpọlọ wọ́n wá tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìyọ̀ǹda pé sóun lè fi ọ̀pọ̀lọ́ pòògùn. Ànábì ní rárá sẹ́rí gbogbo ẹranko tó fi ṣẹ̀ríà bá sọ pé ẹ gbọ́dọ̀ pa àmì ní pé ẹ gbọ́dọ̀ jẹ gbogbo ẹranko tó fi ṣẹ̀ríà bá sọ pé tẹ́ bá ti rí ẹ pa àmì ní pé ẹ gbọ́dọ̀ jẹ. ó lẹ̀ gbọ́dọ̀ pa ọ̀pọ̀lọ́ ajẹ́pọ̀ àgbọ́dọ̀ jẹ. ó lẹ̀ gbọ́dọ̀ pa ẹyẹ hudhud ẹyẹ kékeré hùn eléyìí tí ìtàn rẹ̀ wá láàrin wọn àti Ànábì Sulaiman alayhi salam Ànábì lẹ̀ gbọ́dọ̀ pa ajẹ́pọ̀ àgbọ́dọ̀ jẹ. bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ni ẹ pa wọn kódà kó ṣe pé ń ṣe sọlá ejò àti àkekèé kódà kó ṣe pé ń ṣe sọlá ẹ pa wọn ajẹ́pọ̀ àgbọ́dọ̀ jẹjò
agbọ́dọ̀ jà kéke wọ́n ní ejò ṣèbí a máa dùn ó ń jẹkújẹ kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà lópin tí wọ́n bá jẹ́ mùsùlùmí nù o torí pé kò sí ìtumọ̀ fún kó jẹ́ mùsùlùmí kó má mọ̀ nípa Islam tó ló ń ṣe torí de eléyìí ó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní ránṣẹ́ Allah ìkẹ́ àtọ́lá Allahu kó máa bá ó sọ wípé man ittakhadha kalban illa kalba mashiyatin aw saydin aw zar'in untuqisa min ajrihi kulla yawmin qirat muttafaqun alayhi ẹnikẹ́ni tó bá ní ajá kan ẹnikẹ́ni tó bá ní ajá kan gbogbo alamaja ẹnikẹ́ni tó bá ní ajá kan lédè Lárúbáwá wọ́n máa ń lo ajá fún kìnìún wọ́n máa ń lo ajá fẹ́kùn wọ́n máa ń lo ajá fáwọn ẹranko abìjà òun kọ́ ni wọ́n gbà lérò ń bí ajá gangan eléyìí tí máa gbó òun ni wọ́n gbà lérò ń bí nítorí pé nìkan ṣe àìdá tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn kèfèrí Quraysh Ànábì wa ṣépè fún báyìí Allahumma sallit alayhi kalban min kilabik ìwọlúwa dé ọ̀kan sí nínú àwọn ajá rẹ̀ dé ọ̀kan sí nínú àwọn ajá rẹ̀ ọlọ́kò dé kìnìún fi sóúnjẹ jẹ Olúwa dé ọ̀kan sí nínú àwọn ajá rẹ̀ so kìnìún òun ló wà nípò ajá ń bẹ̀rùn ṣùgbọ́n ajá tánàbí sàn bí ajá tí máa gbó ajá tí àwọn èèyàn máa nílé ajá tí máa bá wa gbégboro ẹnikẹ́ni tó bá ní ajá kan illa kalba mashiyatin tó yàtọ̀ sí ajá tá à ń fi ń da ẹran ó yàtọ̀ sí ajá tá à ń fi ń dẹran wọ́n máa ń fajá dẹran dípò tó ní ọmọ Fúlàní tí ó máa bọ́ da màálù tí ó máa bọ́ da gùtàn ajá ó lè ṣiṣẹ́ hàn ẹnikẹ́ni tó bá ní ajá kan yàtọ̀ sí ajá tá à ń fi ń dẹran aw saydin àbájá tá à ń fi ń ṣọdẹ aw zar'in àbájá tá à ń fi ń roko kìí sọ̀kan nu ajá mẹ́tẹ̀ẹ̀ta ìlónìí o kìí sajá tá à ń fi ń dẹran kìí sajá tá à ń fi ń ṣọdẹ kìí sajá tá à ń fi ń dáko untuqisa min ajrihi kulla yawmin qirat kan máa dínkù nínú ẹ̀san rẹ̀ lójoojúmọ́ qirat mithlul jabalil azim ó dàbí òkúta òkè ńlá ẹ dákun mélòó ni iṣẹ́ dáadáa dérò wa tí qirat ọmọ wa dínkù lójoojúmọ́ nínú ẹ̀san wa kí ló kó bá wa ajá tí nǹkan rí wá ní kọ́ lájá ńlé ajá rẹ kìí sajá tó ń fi dẹran kìí sajá tó ń fi ṣọdẹ kìí sajá tó ń fi dáko ajá tó kàn nílé pé náà ọ fẹ́ràn ajá pọ̀ tó bá ti wọlé ajá ó ti máa tẹ̀lé ọká jak irú ajá tí wọ́n ń bá kánú àbí bíngó ajá tó ń kó kánú tó bá jókòó ajá wa jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá tún gorí ibùsùn ajá náà tún gùn bẹ́ẹ̀ irú àwọn ajá hàn kí ló ń fi ṣe kìí ṣọ̀kan nínú ajá mẹ́tẹ̀ẹ̀ta yìí ntótó qirat tó dàbí òkè ńlá yóò máa dínkù nínú ẹ̀san rẹ̀ lójoojúmọ́ Olúwa dákun má jẹ́ ó fò ṣe wá má jẹ́ káwa náà rìn ní gbèrígbèrí ibi tó fò ti ṣe wá kí ló wá débẹ̀ kí ló ń fajá sí ganan kí ló ń fajá sí kò nítumọ̀ ẹrẹ lomi oní ó ṣe sábàbí téèyàn òfin nílé bá gbélé òun náà wá yálégbé ni o ẹ̀yin náà wá yálégbé ẹ ti sanwó ọdún kan ṣùgbọ́n níjọ́ tẹ kẹ́rù dé níjọ́ tẹ kọ́kọ́ wá wọlé ẹ̀ rájá níjọ́ tẹ kẹ́rù dé lẹ wá bá pẹ́ nìkan gbé léyìn ó lájá bẹ́ẹ̀ ti ṣe yọ lájá tó ìwọ tún lé léyìí yún wọ́n kó wá bí o wọ́n kó wá síbi tó fẹ́ kó wá yìí
kí lẹ̀ ń fàjà sí wọ́n ní ntótó qirat bí òkè ńlá yóò máa dínkù nínú ẹ̀san yín lójoojúmọ́. ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn mùsùlùmí àwọn ló bá wí o, àwọn ló bá sẹ́wọ̀n káfìrí nítòsí kọjá ajá, nítòsí wọn kọjá ajá tẹ́lẹ̀ náà ẹ̀san rẹ̀ wọ́n lónìí tí wọ́n tún máa dín kíni kù nù kíni. aburú gbogbo aburú ni kèfèrí, torí gbogbo dáadáa tí ń ṣe ayé lọ́mọ tó má gbé dìde níjọ́ gbẹ̀ndàl kìyàmà aburú lásán ni ó kù fún, kò ní sí dáadáa, torí gbogbo dáadáa tó gbélé ayé ṣe ló ti tàtàyé gbẹ̀san rẹ̀. ìwọ mùsùlùmí tó ń kwajá ká, ìwọ tó ń sin ajá, ìwọ tí ajá rẹ̀ ṣe nítorí pé ó fẹ́ fi dẹran, ó lò fún pé òun fi ń ṣọdẹ ẹranko, ó lò ajá rẹ̀ fún pé òun fi ń gbinko, tó bá jẹ́ nítorí sábàbí míì ẹ̀san rẹ̀ ó máa dínkù lójoojúmọ́ ayé. báwo wá lẹni tí ń tajá, òun náà ọ̀ràn pọ̀ oríkì tiẹ̀ ní ọ̀ràn pọ̀, kí ló fẹ́ máa sin ajá, kí ló fẹ́ máa tajá sí, kí ló fẹ́ máa rajá sí. owó ajá èèwọ̀ ni, torí pé inna Allaha idha harrama shay'an harrama thamanahu, t'Olúwa bá ṣe nǹkan kan léèwọ̀ yóò ṣe owó rẹ̀ náà léèwọ̀. yàtọ̀ sí ọ̀rọ̀ kan tá a rí lọ́dọ̀ àwọn olùmọ̀ Màlìkíyà tọkànnú wa Suhnun tó sọ pé òun o abi'ul kalb ashtaril kalb wa abi'ul kalb wa ahujju bimalil kalb. ó lóun ọ̀rọ̀ ajá wọn tajà wọn tó fowó ajá ṣe hajj, ó sì rẹ̀ ó gbọ́dọ̀ ra ó gbọ́dọ̀ ta, owó rẹ̀ ńkọ́ èèwọ̀ ni. tẹ́lẹ̀ yìí fi hàn wá ajá ò sí nù nǹkan tí èèyàn máa ń ní, kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe, nítorí pé àkóbá ni ajá, kọ̀tọ́kọ́ ní kọ̀tọ́kọ́ máa sìn, kí ló fẹ́ fi ṣe, kí ló fẹ́ fi ṣe. eléyìí jẹ́ wọ́n sì ṣe àyọkúrò ajá oríṣi mẹ́ta: ajá tá à ń fi da ẹran, ajá tá à ń lọ fi ṣe ọdẹ àwọn ẹranko míì, àbájá tá à ń fi dáko. tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ntótó qirat ni ó máa dínkù nínú dáadáa rẹ̀, nínú ẹ̀san rẹ̀ lójoojúmọ́. Adi ibn Hatim at-Ta'i radiyallahu anhu ńlọgbà ẹgbà wáyé wa. Adi bàbá rẹ̀ ní Hatim at-Ta'i. Hatim at-Ta'i ẹni tó gbajúmọ̀ ni, tó ṣe yí pé gbígbajúmọ̀ rẹ̀ láti ayé jahiliya ó ṣẹ́kù títí dòní, Olúwa lọ́mọlẹ̀ tí ó mọ̀ọ́lá, àmọ́ ṣẹ́kù títí dòní. débi pé lédè Lárúbáwá tábà fẹ́ sọ pé lágbájá lawọ́, á sọ pé ajwadu min Hatim, ọ̀làwọ́ bíi Hatim. Hatim at-Ta'i wọ́n mọ̀ nítòsí wọ́n sì mọ̀ lókèèrè, ọ̀rọ̀ rẹ̀ ọ̀pamọ́ sí gbogbo ẹni tí ọba mọ̀ nípa ádàbò èdè Lárúbáwá. òun là á máa fi dá àṣà títí dòní yìí. Olúwa lọ́mọlẹ̀ tí ó mọ̀ọ́lá, téèyàn kan bá lawọ́ wọ́n sọ pé ajwadu min Hatim. Hatim yìí ó ti kú ṣáájú kí Islam ó tó dé, ó kú láyé jahiliya. ọmọ rẹ̀ Adi eléyìí tó gba ẹgbàá wáyé wá tanassara, òun ṣẹ̀sìn Nasara ṣáájú kó tó di kó gba Islam. òun wá bá Nabi sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ìgbà tó ti gba Islam, tí bàbá rẹ̀ sì ti kú láyé jahiliya. bàbá mi Hatim ó jẹ́ ẹni tí wọn náà dámà, tí tọrọ rẹ̀ ọ̀pamọ́ sẹ́nì kankan nípa bó ti ṣe lawọ́ tó, tí ẹ̀san kan bẹ fún bàbá mi tó ṣe pé yọ gbà tó bá dijọ́ gbẹ̀ndàl qiyamah. Anabi sallallahu alayhi wa sallam ní kò sí, toró ti tàtàyé gba gbogbo ẹ̀san rẹ̀.
ìwọ náà gbọ́ ni táwọn èèyàn bá fẹ́ sọ pé èèyàn lawọ́ wọ́n sọ pé ajwadu min Hatim, ọ̀làwọ́ bíi Hatim. torí ẹni gbogbo kèfèrí pátákáfà ìró ìbànújẹ́ ní fún wa o nípa pé gbogbo dáadáa yín gbogbo ntẹ́ǹsẹ̀ tó sùn wà àtàyè lẹ́tì gbẹ̀san rẹ̀. ẹnì tẹ́nìkan náà owó sùnsùn tí wọ́n máa sọ̀rọ̀ kèfèrí kan dáadáa wípé tẹ́ bá fi nǹkan pamọ́ sí lọ́dọ̀ bẹ́ẹ̀ ti ṣe gbé fún náà lẹ́gbà nǹkan yín padà. kódà arákùnrin yẹn òdodo ní máa ń sọ kì í parọ́ òun ti ń gbẹ̀san ṣẹ́ rẹ̀ látàyè ni kò sí nǹkan kan tí ó ṣẹ́kù fún ọ ní dáadáa tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmà. ìwọ gbogbo rẹ lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà àìdá lásán náà lọ́jẹ̀. torí ẹ̀ tí wọ́n bá ti gbé ìwọ sórí òṣùwọ̀n tó já ìdá gbogbo tó gbélé ayé sí láìdá jahannama tààrà ni olùwàkọ́sàánù wa. Adi ibn Hatim radiyallahu anhu ńlọgba Islam qala Rasulullahi sallallahu alayhi wa sallam wala nabi sallallahu alayhi wa sallam sọ pé idha arsalta kalbaka nígbà tó bá rán ajá rẹ̀ ọ̀ràn ajá rẹ̀ pé kó lọ ṣọdẹ fún ọ wọ́n ti rí ẹranko ọwọ́ aṣọ ajálẹ̀ pé kó lọ bọ́ ọmọ wa kó lọ bọ́ ṣọdẹ rẹ̀. nínú ẹgbàá wa kan idha arsalta kalbakal mu'allam idha arsalta kalbakal mu'allam tó bá rán ajá rẹ̀ tó kọ́ lẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́. kì í ṣe gbogbo ajá náà máa fi ń ṣe ọdẹ. tó bá fi lè jẹ́ pé ajá tó rán kọ́ lọ bọ́ ṣọdẹ kì í ṣe ta kọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ṣọdẹ tó bá pa àgbọ́dọ̀ jẹ. tó bá rán ajá rẹ̀ eléyìí ta kọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe ṣọdẹ fadhkur ismallahi alayhi dárúkọ Allah. tó bá ti sọ ajá yẹn lẹ̀ bisimilahi Allahu akbar bí ìgbà tí èèyàn mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tó ń du ẹran bẹ́ẹ̀ ló sì sọ bisimilahi Allahu akbar. fa in amsaka alayk tí ajá yẹn bá wá bọ́ mú ẹranko ọbọ̀ mú kò mú fúnra rẹ̀ bóòlù láti mọ̀ pọ́ bọ́ mú ó débẹ̀ ọba pé ó dúró ti ẹran àbí ń wọ́ ọbọ̀ wá bọ́ ọba pé ń jẹ ẹran rẹ̀ ọba lórí pé ńlá ẹ̀jẹ̀ rẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ ẹran rẹ̀ ó dúró gan sí di ẹran kò gbìyànjú àti jẹ ambosibosi pa bá pé ń jẹ bí ajá tó gbé líìlì ọwọ́ gbé líìlì wọ̀ gbòòrò àwọn èèyàn wá kófìrí pé líìlì ní lẹ́nu ajá wọ́n bá lé ajá ká pé ó ní dájẹ́ olùwàmọ́jà jẹjẹkújẹ nǹkan ni kéèyàn ọmọ lẹ́sìn ẹ̀ ń wá ń bá ajá du líìlì ẹ̀yin ọ̀ràn kọ́ lọ́ọ́ bá yín ṣọdẹ o kìí ṣe ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣọdẹ o ajá máa ń pa ẹran tó bá wà nítòsí ilé dojúmọ́ ní pa ẹran tí ń jẹ ẹ wá ká líìlì mẹ́nu ajá oúnjẹ kújẹ ọwọ́ á ní líìlì ní ìwọ bíngò ò ní dájẹ́ wọ́n bá ń lé bíngò kádùgbò bíngò náà ti wá fura pé àwọn kinní yìí tó ń bá jáfara wọn gba líìlì mọ̀ lọ́wọ́ ló bá gbé mi lódìndí ṣé ẹ wàá ṣiṣẹ́ abẹ fún ni tẹ́ fi yọ líìlì kó ń fún rẹ̀ oúnjẹ kújẹ ẹranko tájá tó rán tó dárúkọ Allah tó mú yóò mú fún ọ ni kìí ṣe pé ó mú fúnra rẹ̀ bó sì mọ̀ pé ó mú fún ọ yóò dúró tì kò ní jẹran rẹ̀ kò ní láìjẹ rẹ̀ yóò máa retí kó dé tó bá jẹ́ ẹranko tó lè wọ́ni yóò bọ̀ wọ́ wá yóò wọ́ wá pàdé rẹ̀ tó bá jẹ́ tó lè fẹnu gbé ni yóò fẹnu gbé yóò fi wá pàdé rẹ̀ tó bá jẹ́ pé wọ́n lọ́ bá mú fa adraktahu hayyan tó wá bẹ̀ràn kóyún láàyè ọba mú malẹ̀ ọwọ́ abapẹ́mi sì sẹ́kù lọ́rùn ẹranko yẹn fadbaha wà dùnbù rẹ̀ ó dùnbù rẹ̀ torí pé mímú tó mú bisimilahi allahu akbar tó sọ kò tó láti máa jẹran láàyè gbà tó sì pọ̀ ọba láàyè ó dùnbù rẹ̀ wa in adraktahu qad qatala tó bá bí ajá rẹ̀ ti pa ẹran tó dẹ́ sí walam ya'kul min
kò sì jẹ nǹkan kan nínú rẹ̀ fakul ó lè jẹ. ọba pàjá ti pa ajá ò sì jẹ nǹkan kan bẹ́ẹ̀ ó lè jẹ. èwo ni kíwà àtàjọ ọjọ́ máa jẹran? Islam dáa pọ̀ wọn ni adúpẹ́ ìtàn rẹ̀ lọ́sẹ̀sẹ̀ jẹ ìwọ máa gbé yòókù lọ ọmọ oúnjẹ kú jẹ lásán kọ́ nìkùn rẹ̀ ń wú òròpọ̀ gbádùn. tó bá yẹ kó mú ẹranko ó ti pa kò sì jẹ́ ń bẹ̀ Ànábì ní jẹ́. wa in wajadta ma'a kalbika kalban ghayrahu ọba ajá mi pẹ̀lú ajá rẹ̀ ajá tiẹ̀ ni wọ́n dẹ sí ẹranko pé kọ́bọ̀ pa ọwọ́ abá ajá mi pẹ̀lú ajá rẹ̀ nídìí ẹranko tí wọ́n pa kalẹ̀. wa qad qatala ajá ti pa ẹranko yìí fala ta'kul ò gbọ́dọ̀ jẹ o. kí ló dé? fa innaka la tadri ayyuhuma qatala tọrọ ọmọ ìwo nínú àwọn méjèèjì ló pa. ọmọ ìwo nínú àwọn méjèèjì ló pa. bẹ́ẹ̀ náà ni ó tú ajá lẹ̀ oníkọ́bọ̀ ṣọdẹ ehoro yìí. ehoro tí wọ́n sì ní kọ́bọ̀ ṣọdẹ ó jẹ́ aláwọ̀ kùnkùnmádì brown. ajá lè mú ṣùgbọ́n gbà tó lọ bá ajá rẹ̀ ehoro tí ń gbé bọ̀ wá bọ̀ ó jẹ́ funfun. bó ní kùnkùnmádì ṣe di funfun? ajá pé kìí ṣe ehoro tó o sọ ajá rẹ̀ lẹ̀ pé kọ́ bọ́ ṣọdẹ ńlọ ṣọdẹ ò gbọ́dọ̀ jẹ nítorí pé tó ṣe bismillah allahu akbar sí nǹkan ló mú wa. àmọ́ tó bá pé ìtọ́ ṣọdẹ náà tó jẹ́ funfun ọbẹ̀ mi lọ́rùn rẹ̀ ó gbà ó dùnbù rẹ̀ ó jẹ. lópin ìgbà tó ṣe pájá rẹ̀ náà ló gbé wá o ajá alájá ló gbé wá ó gbọ́dọ̀ jẹ o nítorí pé ajá alájá ló gbé wá kìí sùn ló ṣe bismillah allahu akbar sí ajá mi tó sì gbé wá sájá tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ni ìwọ ò lè mà. ó gbọ́dọ̀ jẹ ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́. wa in ramayta bisahmika fadhkur ismallahi ta'ala tó bá ta ọfà sẹ́ranko àbó yìnbọn sẹ́ranko ó sọ bismillahi allahu akbar fa in ghaba anka yawman ẹranko tá a ta lọ́fà ẹranko tá a yìn níbọn ẹranko tá a sọ lọ́kọ̀ a ò rí fódìdí ọjọ́ kan à ń sì ń wá àárí tọ́wọ́ padà rí ó sì rí ojú ọgbẹ́ kan lára rẹ̀ illa athara sahmik àfojú ọgbẹ́ ọfà tó ta ó nìkan lórí lára rẹ̀ fakul in shi't jẹ́ tó bá wọ̀ sọ̀nkátà náà ló ti yẹ kó orí ọwọ́ àtìtì ọwọ́ àríńjọ́ kejì ṣùgbọ́n ó rí ojú ọgbẹ́ kan lára rẹ̀ ju ojú àpá ọfà rẹ̀ tó ta ojú àpá ìbọn rẹ̀ tó yìn ojú àpá ọ̀kọ̀ rẹ̀ tó sọ̀lù ó nìkan lórí lára rẹ̀ jẹ́ tó bá wọ̀. wa in wajadtahu ghariqa tó bá sì bá ẹranko tó yìn ń ba ẹranko tó ta lọ́fà ẹranko tó sọ lọ́kọ̀ ọba kó ti tẹ̀rì sínú omi ọba kó ti tẹ̀rì sínú omi ó ti tẹ̀rì ó ti kú bẹ́ẹ̀ ṣé ìbọn tó yìn ọfà tó ta ọ̀kọ̀ tó sọ tó ń lọ ṣekú pa ni àbí títẹ̀rì tó tẹ̀rì sínú omi lọ́pa àmà tó bá jẹ́ pé ìbọn tá a yìn ọfà tá a ta ọ̀kọ̀ tá a sọ ló bá ṣekú pa ọtọ́ka jẹ tó bá jẹ́ pé títẹ̀rì tó tẹ̀rì ni ọtọ́ka jẹ àìsọ pé idha ijtama'a al-halalu wal-haram ghalaba al-haram nígbà tí ẹ̀tọ́ àti ìwọ bá ti pàdé ìwọ ni ó borí. tàbá mọ̀ pé nǹkan táwa ta ńlọ́pa àjẹ tàbá sì mọ̀ pé títẹ̀rì tó tẹ̀rì lọ́pa ọtọ́ka jẹ nǹkan méjì ṣíṣeéṣe kó jẹ́ pé ọ̀kan nu méjèèjì ló ṣẹlẹ̀ táwọn ọmọ pàtó ó ti bí pé a gbọ́dọ̀ jẹ
torí halal àti haram ti pàdé, haram ni ó borí. muttafaqun alayhi, al-imam al-Bukhari àti Muslim ló gbé jáde. eléyìí túmọ̀ sí pé kò sí nǹkan tó ń wádìí, kò sí nǹkan tó fẹ́ mọ̀ kí ni ìdájọ́ rẹ̀ tí ò sí ìdájọ́ rẹ̀ nínú Islam. kò sí iṣẹ́ tó ń ṣe, kò sí ọ̀nà tó ń gbà láti fi ṣe ìṣẹ̀mí rẹ̀ tí Islam ọ̀dá sí, kò sí. wọ́n sá ti sọ sẹ́tọ̀nsì, kò sí nǹkan náà láyé á rí i pé Islam dá sí. torí ìdí eléyìí ọ̀kan ní sọ pé ọdẹ ni wọ́n, bó sì ṣe sọdẹ ni bó ṣe gbà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀, kò fẹ́ sin tọkàn pẹ̀lú kó máa béèrè lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn kan àbí òye tó fi wá di ọ̀sẹ̀ bọ́ nídìí pò ń ṣiṣẹ́ ọdẹ, tó fi di káfíìrì nídìí pò ń ṣọdẹ ẹranko. wọ́n wá padà dẹni tó lẹ́sìn lẹ́yìn ìgbà tó ti dẹni tó lẹ́sìn, kò sí ààyè rẹ̀. ó padà dẹni tí ń fáwọn èèyàn jẹkú jẹjẹ ilé tí ọ̀tọ̀ kan wọ́n máa jẹ nígbà tó ṣe pé wọ́n lẹ́sìn. wọ́n wá dẹni tí ń fún wa ń jẹkú jẹjẹ. sọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ẹran táwọn ń jẹun wọ́n ìwádìí bó ló ti ṣe dénú abọ́ tó fi di tọ́tọ́ láti jẹ. bóyá nǹkan tí ọ̀tọ̀ láti jẹ ni kò fẹ́ kàn wọ́n. kódà lọ́pọ̀lọpọ̀ gbà míì àìmọye ní mùsùlùmí tó ti jẹ ẹran tó lu aṣerú jíjẹ rẹ̀ léèwọ̀. ẹranko tí wọ́n pa tí wọ́n dárúkọ Allahu sí, àbí ẹran ẹlẹ́dẹ̀ gan, àbí ẹran ajá gan. ọ̀pọ̀ àìmọye nínú àwọn mùsùlùmí ni ló ti dẹni tó ṣe pé ó ti lùgbà kó ti jẹ nínú àwọn nǹkan wọ̀nyí látàrí kò dààmú, kò lákàsí fún ẹ̀sìn tó lóun ṣe, kò mọ nǹkan kan nípa rẹ̀. eléyìí ó máa jẹ́ sábàbí téèyàn ó fi jẹ́ pé ìyẹn ti ṣe nǹkan tó lọ ẹlẹ́dàá wọ̀ fẹ́ kó ṣe, bóyá látàrí pé kò mọ nǹkan kan nípa ẹ̀sìn rẹ̀ tí ń ṣe, ó mú máa lọ lùgbà Allah. tẹ́lẹ̀ ìbáyé wa àjọpọ̀ ẹni tí ń ṣiṣẹ́ ọdẹ ó rí i pé nínú al-fiqhul islami odidi abala kan tó dúró lọ́tọ̀ gédégbé, òun náà ní ṣẹ̀ríà Islam yà sọ́tọ̀ láti ṣàlàyé ní tó ní ṣe pẹ̀lú bá ti ṣe ṣọdẹ àti kí ni nǹkan tó fi pẹran tí ó fi tọ́ láti jẹ, báwo lẹ ti ṣe ṣe, kí lẹ wí nígbà tẹ́ bá ta ẹranko lọ́fà, àbẹ bá yín ma, àbẹ bá rán ajá yín sí kó tó di nǹkan tí ó tọ́ láti jẹ. abẹ́ Allah azza wa jal kó ṣàlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa, wọ́n ràn wá lọ láti máa fi àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa o, ó ṣe wọ́n ní àwíjàre dáadáa fún wa lọ́la gbẹ̀ndẹ̀l qiyam, kó má ṣe ní ìbàlẹ́jọ́ aburú. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹni tó bá ní bèrè kò sí. ọpọlọ ni wọ́n ń pè lábẹ́ òfin ṣẹ̀ríà, kọtọkẹjẹ. ẹni tí wọ́n ti dú wọ́n ti pa látara pé wá strong, wọ́n ti gé ibi tó yẹ kó gé mi pípa ẹ̀ wá dìde, so wọ́n á tún ṣe tún. ẹranko tí a ti dúnbó, a ti gé gògóńgò rẹ̀ àti kasánrun rẹ̀, gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ti ṣe sọ pé ká dú ẹran, ṣùgbọ́n ẹranko bá tún dìde garando kíláàsì sí, kò sí nǹkan tá a bùkátà láti ṣe sí má, nítorí pé tẹ́ bá tún gé ọrùn rẹ̀, tẹ́ tún gé gbogbo ń tẹ́ géyìn gígé rẹ̀ ò nítumọ̀ níbi àti ṣekú pa, nítorí pé ètò ti géun náà ni ó ṣekú pa. ṣùgbọ́n àwọn ẹranko wọ́n ní agbára ẹ̀mí jura wọn lọ, pàápàá jùlọ ẹranko tó bá ti pẹ́ láyé tó tóbi, ẹranko tẹ́mi rẹ̀ gùn tó tóbi, tán bá dúnbù wọn ẹ̀mí kìí tètè jáde lára wọn tán.
tó nǹkan tẹ́yìn ó ṣe ni pé kẹ́ ẹ rí i dájú pé nǹkan tó yẹ kẹ́ ẹ gé ẹ ti gé tí ẹran tẹ wá dúbá tún dìde tí máa ń lọ ẹ̀yin lẹ́ dìímú dáadáa pẹ̀lú kùn tẹ́ ẹ̀ ní jẹ́ kó lọ ìṣẹ́jú mélòó lẹ rò kó lè ṣe lẹ́yìn ìgbà tí ẹ ti gé ní tó yẹ kẹ́ ẹ gé tí ó fi ṣubú ń bẹ̀ yóò padà ṣubú náà ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ló ní agbára ẹ bùkátà láti tún gé nǹkan kan mọ́ torí pé ní tẹ́ ń gé lẹ́yìn gígé àkọ́kọ́ kò nítumọ̀ gígé tẹ́ tún á gé nígbà tá a sọ pé kò nítumọ̀ oní ọ̀sọ́ jíjẹ rẹ̀ dẹ̀tọ́ torí tó bá nítumọ̀ ní jíjẹ rẹ̀ ọ̀tọ̀ ma bí kọjá pé dúdú ta kọ́kọ́ tẹ́ dú nítorí yẹ kẹ́ gé ẹ̀ gé ní ló jẹ́ kẹ́ràn yẹn ó dìde tó bá sì dìde tẹ́yìn ti gbé ọ̀bẹ kúrò lọ́rùn rẹ̀ tẹ́tún á ṣẹ̀ṣẹ̀ da dùbúlẹ̀ àbí dùn náà lọ́wọ́ àtẹ́tún ṣẹ̀ṣẹ̀ gbọ́bẹ̀ lé ọ̀tọ́kájẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà torí ẹ̀ dúdú ta lákọ̀ọ́kọ́ yẹn ó pè fún kẹ́ ní farabalẹ̀ kẹ́ ẹ sì rí pé gbogbo nítorí yẹ kẹ́ gé ẹ ti gé e tẹ́ran kó bá dìde lẹ́yìn rẹ̀ kò bùkátà kíkẹ́ máa sáká wípé tọ́ agbedébẹ̀ ẹ̀ gbedébẹ̀ ẹ ti du bó ṣe yẹ kẹ́ ẹ du tìyín ní kíkẹ́ ẹ dì í mú dáadáa lọ́nà tí ò fi ní fán ẹ̀jẹ̀ ká tí ò sì fi ní sẹ́ni kankan léṣe so ìṣẹ́jú mélòó lẹ rò pé ó lè ṣe yọ padà ṣubú náà ni tí ó kù torí pé nítorí yẹ kẹ́ ẹ gé ẹ ti gé ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ló ní agbára àpèjúwe kan ní nísìn tó bá fẹ́ dú àkùkọ tẹ́mi ó fi kúrò lára rẹ̀ lẹ́yìn ìgbà tá a ti gé gbogbo nítorí yẹ ká gé kódà bí ìgbà tá a fẹ́ dú abodìẹ oníkó abodìẹ tẹ́ bá ti dú kò ní pẹ́ yọjá pàtìpàtì ọtán àkùkọ ńkọ́ yọjá jù bẹ́ẹ̀ lọ báwo wá ní tá a bá fẹ́ dú tòlótòló tòlótòló yìí ti lé ni ó rí i pé wọ́n já pàtìpàtì pẹ́ kẹ́mi ó tó kúrò lára rẹ̀ tán ju ti àkùkọ lọ tó bá wá jẹ́ tòlótòló ìlú òkèèrè tí lóyìnbó àbà ẹni tí ò bá lágbára kò gbọdọ̀ dúró mbẹ ẹ ti gé ń tọ́ yẹ kẹ́ gé o Allahu Akbar bó o ṣe géńdé o wọlé ayọ̀ kọ̀kọ́ sọ́ọ̀nù náà torí pé ẹ̀mí nì kìí ṣe wàsá kìí ṣe kó dìde amẹ́mi tiẹ̀ tí ó fi jáde ìmọ̀ ní lágbára gan àbó wa ni màálù bó làgbò bó ni màálù bó ni ràkúnmí so àwọn ràkúnmí àti màálù náà bá má ṣe tóbi sí omi ẹ̀mí tètè jáde lára rẹ̀ tán àmẹ́tí yín ni kẹ́ rí dájú pé ntọ́ yẹ kẹ́ gé lẹ ti gé ntọ́ yẹ kẹ́ gé lẹ ti gé ẹlẹ́yìn ìjà bó ṣe jẹ́. Assalamu alaikum. Alaikum salaam. Mùsùlùmí tó pa ẹran tó wá gbàgbé láti ṣe bismillah Allahu akbar ó wá rántí nígbà tí kò pẹ́ sígbà náà kí ni yóò ṣe gẹ́gẹ́ ìdájọ́ ẹran. Mùsùlùmí tó pẹran tí ò ṣe bismillah tó fi pẹran sáàjẹ àwọn olùmọ́ni tó bá pọ̀ gbàgbé ní inshallah àjẹ àmọ́ tó bá pọ̀ mọ́ àmà ní àníjẹ ó kù sọ́wọ́ òótọ́ àti rọ̀ rẹ̀ náà. Assalamu alaikum. So ẹ ti sọ fún wa síwájú rí pé ẹni tí ò bá sí nínú sọ́lá kò lè kọ̀rẹ́tì ẹ tí bá sí sọ́lá lọ́wọ́ so tó bá ṣẹlẹ̀ ń pè ń sìn ìyẹn jẹ́ ìrìn àjò ó lọ́wọ́ síwájú sọ́lá wọ́n dó lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí àsìkò tó sálámù yẹn tó jọyìn rẹ̀ ó ń lé ni òun náà wá sálámù ṣé ó lè sọ fún pé sọ́lá rẹ̀ kò tíì pé àbí kọ́ jẹ́ pé ìyẹn pé méjì yẹn sí sọ́lá ọba ṣe sọ́lá wọ́n jọ sí sọ́lá ń jẹ́ àmà náà ìgbà tí àrìnàjò ṣe tó sálámù tó parí sọ́lá òun ti gbàgbé ń tiẹ̀ òun náà sálámù àkọ́wọ́ lọ sọ fún tó lọ́wọ́ ọjọ́ sí sọ́lá ọwá jókòó fẹ̀yìntì wọn ọjọ́ sí sọ́lá ní máàmù àti máàmù gbogbo wọn jọ jẹ́ máàmù ni lẹ́yìn máàmù òun lọ jẹ́ imam láàrin àrìnàjò ẹni tó ṣe sọ́lá fún ló wà lẹ́gbẹ̀ẹ́ ìgbà tó wá sálámù yẹn ènìyàn náà tó wá sálámù ẹni tí ó jẹ́ni tó wà nílé sálámà bẹ́ẹ̀ni àwọn jọ ń ṣe sọ́láàtì yóò sọ fún pé subhanallah subhanallah tí ó bá wá gbọ́ yé kò sí tó burúkọ sọ̀rọ̀ tó rọrùn ti parí sọ́láàtì tiẹ̀ kò tí ì tọ́kì wọ́n sálámà dìde kó pé sọ́láàtì rẹ̀ kò ní òun lára pẹ̀lú nǹkan kan kò bá sọ́láàtì rẹ̀ jẹ́ tó rọ ti parí sọ́láàtì
tẹ́lẹ̀ náà wọ́n jọ ń ṣe sọ̀láàtì náà. Assalamu alaikum. Wọ́n sọ pé ẹni tó ṣe pé àwọn máa ń tọ́jú àwọn ẹranko wípé sáwọn lè máa bá wọn tọ́jú ajá tó jẹ́ pé wọ́n ń kíìpù fún pet àbí ajá tó ṣe pé wọ́n ń kíìpù ẹ̀ fún security náà sáwọn lè máa bá wọn tọ́jú rẹ̀. tí ò bá ti jẹ́ pé nítorí nǹkan mẹ́ta yìí lèèyàn ṣe lájá dáadáa rẹ̀ ó máa dínkù, kò wá túmọ̀ sí pé tí wọ́n bá mú ajá wá pé ń ṣàárẹ̀ ìwọ sì jẹ́ veterinary doctor tí ò bá ti wá jọ́ kan nínú ajá mẹ́ta àwọn ò lè tọ́jú ẹ̀ rárá, wọ́n tọ́jú ajá nítorí pé ń ṣàárẹ̀ tó ti kó sì jájá kò túmọ̀ sí pé tí wọ́n bá tọ́jú ẹ̀ tó ṣàánú rẹ̀ ò tún ní gbalada àbí òye wa ẹlẹ́yìn ìjàmbá sí ẹni tí ń lò fún tí ọ̀tọ̀ ńlọ́daràn. tó wá jẹ́ pé kì í ṣe pé àwọn ajá yìí ó ti síkì bọ̀ bóyá bíi mẹ́ńtẹ́nánsì pé kájá mọ́ ìyá dìgbòlugi làwọn bá wọn ṣe. àwọn kò sí ní tó burú mu. tí èèyàn bá ń ṣe sọlá tó ní rákà méjì méjì tó wá ṣe àṣìṣe ní bí rákà méjì alákọ̀ọ́kọ́ tó yẹ kó ṣe ìforíkalẹ̀ lẹ́yìn tó bá sálámà ó wá gbàgbé ó sálámà kò rántí ṣe ó wá ti ṣe oníraka méjì mi lọ ló wá rántí pé tóun ṣe síwájú yẹn ó yẹ kóun ṣe foríkalẹ̀ so báwo ló ṣe máa ṣe àárín ẹ. ṣé ọ̀ràn ti kọ́ ẹ kóun foríkalẹ̀ lẹ́yìn sí sálámà àbí kó tó sálámà. ó yẹ kó foríkalẹ̀ lẹ́yìn sálámà. ẹ̀yàn tó bá gbàgbé nígbà tó bá parí ètí ń ṣe yìí yóò wá foríkalẹ̀ fún ètò gbàgbé lẹ́yìn tó bá parí sọ láti ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó fi rántí ẹ̀yìn rẹ̀ yóò foríkalẹ̀ lẹ́ẹ̀mejì fún ètò tó síwájú kò bá jẹ́ nítorí pé ká foríkalẹ̀ lẹ́yìn tá a bá sálámà tá a bá gbàgbé gbígbàgbé tá a gbàgbé pípẹ́ tọ́pẹ́ kò pé kóun ó ṣubú dànù àmì èyí tí máa jẹ́ ká tó sálámà tó bá ti pẹ́ ọba sọ láti jẹ́. Assalamu alaikum. ní àná tẹ́ ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú dùá tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe fún Abu Salama tó sọ pé Allahumma ighfir li Abu Salama so ẹ wá tún sọ pé tí a bá wà ní tí alábàkárà pé kẹ́yàn wà níbi ipò yẹn ẹni náà yóò dárúkọ ẹni tó ṣe aláìsí pé orúkọ rẹ̀ lágbájá ọmọ lágbájá tí ó bá wá ṣe pé kò mọ orúkọ ẹni tó ṣe aláìsí só lè ṣe bóyá gẹ́gẹ́ bá fi dá mọ́lẹ́ o. Ya Rabb foríjìn Allahumma ighfir li bàbá fọ́gá ló kú síbi táwà fi dá ma ní Allahumma ighfir li bàbá fọ́gá tó yé wa ọjọ́ bó sì jẹ́ torí pé Allahumma gbogbo wa ní tẹ́yìn fi dá ma tẹ́ bá ti wé ti tó náà. Ìmáàmù ṣe sọ̀lá lọ́wọ́ wọ́n ṣe sọ̀lá tó l'Ìṣà wọ́n wá dìbì rákà ẹlẹ́kejì tí wọ́n ti máa ṣe àtáyà alákọ̀ọ́kọ́ wọ́n wá yasó wọ́n wá dìde. ṣé ìmáàmù náà ni. bẹ́ẹ̀ ni wọ́n wá fa ìkan lára wọn wọ́n wá sọ pé tí ìkan lára wọn máa mú kí wọ́n kọ́ntínú ibi tóun ti fẹ́ kọ́ntínú òun náà rákà ó mísì rákà kan bó ṣe ìgbà tó join òun mísì rákà kan nínú sọ̀látù. kò sí wàhálà sọ̀látù ìmáàmù ni ó pè sọ̀látù ìmáàmù ni ó pè nísìnyí ìmáàmù tó wà rákà kejì ìwọ sì ṣẹ̀ṣẹ̀ ní rákà kan ni bàtí sọ̀láàtì ìmáàmù bàjẹ́ ó ní kó máa bá lọ sọ̀láàtì ìmáàmù lọ́kọ̀ọ̀kọ̀ pé ibi tó ti yẹ kí ìmáàmù ó jókòó tẹ́lẹ̀ náà tí ìmáàmù ọba ya tó jókòó pẹ̀lú àbò ní jókòó náà ó jókòó ní sọ pé rákà kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ó jókòó ẹ̀yìn rẹ̀ ó mú rákà méjì tó kù wá ó tún jókòó torí tí ìmáàmù ọba yaṣó tẹ́lẹ̀ náà yóò jókòó lẹ́yìn rákà méjì àbí òní jókòó yóò jókòó tòun àti ọba wá sí rákà méjì tó ṣe tashahhud àwọn èèyàn náà ṣe tashahhud tiwọn àwọn sálámà ìwọ dìde torí sọ láti tiẹ̀ ń kọ́ kò ì tí ì pè náà. lẹ́yìn náà ìgbà àjò káàárẹ̀ ìkànnà láti kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn wa dáadáa wọn á ní kó máa ṣe lè má mú bí kan olódo burúkú
gbogbo sọláàtì ní bàjẹ́ ojoojúmọ́ so àwọn máa mú subhanallah subhanallah ọ̀dàrú ó ní ẹ̀fọ́n ṣe kàn ìwọ fúnra ara rẹ wo mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹnìkan máa pé kọ̀bílì ni ẹnìkan ní bàdí ni ẹjẹ́ amú kan bẹ̀ ẹ mọ̀ pé ẹni tí ń ṣe experiment lọ́wọ́ kò yẹ kó jẹ́ pò ní ó ṣe kíni náà máa ṣe ìmáàmù fún wa ẹ̀sìn wa yẹ ká mọ̀ nípa rẹ̀ dáadáa torí pé àfojúdi pọ̀ fáwọn èèyàn lórí ẹ̀sìn wọ́n pe ṣe lè máàmù fáwọn èèyàn sì di kọ́ ọkọ́ kí ó ná abẹ́gẹ́ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ láti irọ́ lásán lẹ́sìn irọ́ lásán ọmọ kankan parí ọjọ́ kan ń bọ̀ tá a mọ ẹ̀bùn wa inshallah tẹ́ pé gbogbo èèyàn kò ní jáde mọ́ṣáláṣí ó lè jẹ́jọ́ dánilẹ́kọ̀ọ́ àfi kí àwọn kan nìkan jáde báyìí àwọn kan jáde báyìí àwọn kan jáde báyìí kálukú bá ti jáde ẹ̀ mọ̀ kó sọ́wọ́ ikọ̀ tí ó sì dánwò fún kálukú ọ̀ka tàṣáhùd ká gbọ́ àwọn tó bá ka dáadáa ọgbẹ́bùn so ibẹ̀ láti ráwọn tí ń súfè yóò jọ eré lójú yín wàláhì ló ń máa súfè pé olúwa kúkú mọ ibi tó dá mi sí ó sì mọ̀ pé wọn ọ̀kọ́ kéwú yóò máa gbájáre irú wọn àṣírí wọn tù ẹ̀sìn wà ní níta àfẹ́ ṣe ta fi fẹ́ wà lìjánà àkákún àwọn sẹ́tà ń fi ń rówó lójoojúmọ́ yìí oníkálukú lọ́lọ́gà abẹ́ẹ̀kọ́ ni ẹ mọ̀gá yín nídìí sẹ́yìn òun lọ́kọ́ yín sẹ́yìn tó fi lé yín lọ́wọ́ torí oúnjẹ lásán a lè sọdún mẹ́wàá lẹ́nu àkọsẹ́ ẹ̀sìn táwa fẹ́ fi wà àlìjẹ́nà ọlọ́jọ́ o tíyẹn bá ti wọ̀ láíláí ni àwa dààmú ká kọ́ mọ̀ ń parí síbẹ̀ náà wọ́n kàn fún yàn lálìjẹ́nà láti ìsílé bàbá wa olúwa ti la àwọn àlàkalẹ̀ àfikẹ́ ṣe báyìí àfikẹ́ tẹ̀lé báyìí àfikẹ́ ṣe báyìí àwọn ọ̀ká kún ọ̀pọ̀lọpọ̀ àfojúdi ti pọ̀ jù fẹ́sìn tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn wọn ní jókòó ẹlòmíì bẹ́ẹ̀ bí tí ń wòran bọ́ọ̀lù báyìí níbi tí inú rẹ̀ ti dùn pé àwọn tíìmù tí ń sọ̀pọ̀tù wọ́n ṣe nàìjíríà o wọ́n lè jẹ́ Bayern Munich ẹ̀yin náà gbó kọ̀ sọ́jọ́ Yorùbá La Liga àbẹ́ẹ̀kọ́ ni táwọn ẹni tí ń sọpọ́tún bá jẹ kì í sanwó nìkan ló tún gbé òkè ó tún pẹ́sẹ́ bí tí wọ́n gbọ́ lé àgbàlagbà kí ló ṣe lákàáyìn Allahu Akbar ọ̀sẹ̀lẹ̀ rí Sudan wọ́n ń gbá bọ́ọ̀lù tíìmù tẹ́nìkan wọ́n ń sọpọ́tù wa jẹ tẹ́rí góòlù tó ṣe báyìí wàhálà òkú ni kí ló fẹ́ sọ fún Allah góòlù ló wí dálkìyàmà kí la ayé pé ká fi sókù lẹ́nu ẹni tí ó la ilaha illallah ó ní kó wí káì tó fi kó láyé góòlù ló ń wí wọn kẹsìn kún kankan kìí ṣe bí nìkan o gbogbo àyè láyé ni a sì fẹ́ wà lè Jánnà ìlú kan tí mo lọ níjẹta mọ̀ gbàtà wọn mú adó tẹ̀lé wọ́n fi gbogbo ayé lásán ìhà 5-star hotel ń pẹ́ tó jẹ́ 10 wọ́n á ní bo mọ́ṣáláṣí wà lárúbáwá àwọn awò mi ó yà lẹ́nu pé mò ń béèrè mọ́ṣáláṣí wọ́n wà tí wọ́n bá wá mọ́ṣáláṣí báyìí ó jìnà ó dá ibo ló wá súnmọ́ ó ní kí lọ béèrè lọ́dọ̀ àwọn wétà tó wà ní hòtẹ́ẹ̀lì yẹn Allahu Akbar kìí ṣe bí nìkan ni mo ti kẹsìn fún wàláhì tàláhì ọba yẹn lẹ́rù ibi tá à ń lọ wọn ìpadà wá má ẹni tó bá ṣàṣeyege ó kú oríire ẹni tó bá kú díẹ̀ káàtó kò sàtúnṣe ẹ jẹ́ ká kẹsìn wa kún nínú tí mo tún fura sí tí ẹ̀ bá máa ń rìnrìn àjò Nàìjíríà ń bẹ́nu ìlú tán ti mójútó ẹ̀sìn jù láyé wàláhì tàláhì tó ti bá ń ṣe ń pariwo yìí Nàìjíríà ń bẹ́nu ìlú tán ti mójútó ẹ̀sìn jù láyé nítorí kan bàyàn lọ́kàn jẹ́ jù nípa àwọn bídí àpọ̀jù ṣe rọ́pọ̀lọpọ̀ ìlú onírèèyàn kankan mọ́ṣáláṣí tó láwọn ọ̀dọ́ tiwa inṣàlá so ẹ má jẹ́ kí a wá tún sọ̀rọ̀ alẹ̀ ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa lórí súnnà ká sì máa bẹ Allah kó ṣàánú wa kó má jẹ́ kí tiwó gbé
subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu